àlàáfíà fún gbogbo yín o lágbègbè Ìpókíà local government náà ni mo kí gbogbo yín ẹ kú bẹ́lẹ́dù àti pé orí àṣàlámà lẹ́kùn fún gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo ní Ìpókíà local government náà tún ni mo wá kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé mo kí gbogbo yín o ẹ̀yin onífá Ọlọ́runmìlà mo kí gbogbo yín o àbọ̀rú àbọ̀yè mo ṣẹ̀làbọ̀ ṣiṣẹ́ yọmọjú yín ṣe láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ bá ti ń gbé tẹ́ ń gbé janlẹ̀ wọ̀n jà bẹ́ẹ̀ ni ọmọ bọ́ sójú ọwọ́ ifá ọmọ fọ́rẹ́ láṣẹ Èdùmàrè èmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè ẹyẹ méjì tí ò gbọdọ̀ bá wọn jáṣà láyéláyé fún àbàdà mo ti dénú ni wọ́n ní a mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n mi àdìjú ọ̀rọ̀ Olódùmarè ọ̀ṣọ́ bẹ́ẹ̀ fún díkà àbí mi mọ́dé kólókó ọmọ lè roko mo tún ti dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà ẹ káàárọ̀ o ẹ káàṣà ẹ sì kú ìyálẹ̀ta ẹ bá kọ̀ tí ọ̀kìnní kúlé irú onítọ̀hún ti pàdánù káàbọ̀ ni mo ti dé sí yín lọ́rùn bìbà mo dé bí èbó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ èmi àdìtú Olódùmarè náà ni ẹyẹ méjì tí ò gbọdọ̀ bá wọn jáṣà láyéláyé fún àbàdà mo fi ráìtọ̀pù kan síta bí ọjọ́ méjì àbí mẹ́ta sẹ́yìn mo náwọn nǹkan kan ṣẹlẹ̀ lágbègbè Owode Idiroko bọ́dà mo ní wọ́n sọ̀rọ̀ lé lórí mo rìsífù ọ̀pọ̀lọpọ̀ kọ́mẹ́ǹtì lórí ráìtọ̀pù tí mo fi síta oríṣiríṣi èébú ni wọ́n ń bú mi ẹ̀yin ṣe mọ̀ pé ìdán ní àpẹẹrẹ lẹ́rú àwọn kan tí wọ́n ń bú mi bẹ́ẹ̀ bá wò wọ́n bí wọ́n bá lọ ṣe tẹ́sì fẹ́jẹ̀ wọn ẹ rí i pé apá kan Fúlàní apá kan Yorùbá ni wọ́n ṣe mọ̀ pọ́pọ̀lọpọ̀ wa là ń ṣíráfùlù lọ sáwọn neighborhood African countries lóòótọ́ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè wa lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń gbìyànjú wọ́n jẹ́ kan lára àwọn the best police in African countries ẹ má jẹ́ ntàn yín òótọ́ ni o a ti rìn àwa yìí ti rìn dáadáa láwọn neighborhood African countries ọlọ́pàá wa lórílẹ̀-èdè Nàìjíríà ẹ má jẹ́ ntàn yín ọ̀kan gbòógì ni wọ́n ń gbìyànjú o tẹ̀gàn ni wọ́n ń gbìyànjú bẹ́ẹ̀ làwọn immigration officers wa àtàwọn custom officers wa wọ́n ń gbìyànjú Olódùmarè ọba sì ràn wọ́n lọ́wọ́ àmọ́ ẹ má jẹ́ ń tàn yín ṣe ráwọn tán wọ́n wà ní bọ́dà ká mọ̀ sọ pé bọ́dà àwọn tí bọ́dà ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ mo lè ka bọ́dà mẹ́sàn-án tàbí jù bẹ́ẹ̀ lọ tèmi mọ̀ nípa wọn dáadáa tí wọ́n sì dá mi mọ̀ dáadáa láwọn orílẹ̀-èdè tèmi gangan ní Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè tí ì ṣe tèmi kódà mo ní káàdì ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́wọ́ ẹ má jẹ́ ń tàn yín kí n wá bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ bíi tí mo sọ pé wọ́n ṣètò bí bá ti sọ fún yín pé náà ń jó lórí omi ẹ bèrè lọ́wọ́ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹni lọ rèé kírú ẹ̀ wá n ó kó fún yín nǹkan ń ṣẹlẹ̀ o ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti Owode Idiroko ní tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ dákun bí wọ́n bá fẹ́ stamp passport sójú ọ̀nà ni wọ́n ti stamp passport ni ìbéèrè mi àkọ́kọ́ nù ni. bọ́dà Idiroko gangan kódà ẹ wọnú premises wọn kó tó di pé ẹ lè stamp passport yín bẹ́ẹ̀ bá jọmọ Ivory Coast Togo Ghana àbí ká lọ pé orílẹ̀-èdè bòmí tó jẹ́ pọ́nà bẹ̀ ń jáde sí. àmọ́ àwọn agbófinró kan ń bẹ tó jẹ́ pé iṣẹ́ mọ̀ pé kò lè mọ̀ sí kànda nínú rẹ̀ sí. àwọn kànda kan ń bẹ nínú àwọn agbófinró orílẹ̀-èdè Nàìjíríà èmi ò fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni ni wọ́n láwọn fọ́nrán kan lọ́wọ́ tó jẹ́ pé bí n bá ti fi síta báyìí ẹ má jẹ́ ń tàn yín congratulations in advance ni àbí immigration officers àbí custom officers ṣe mọ̀ pé bó ṣàwọn ètò kan nígbà kan lórí ọ̀rọ̀ àwọn custom officers tó jẹ́ pé wọ́n gbé ọkọ̀ wọ́n ó sì lé àwọn tí wọ́n bá kó rẹ̀ sí wọ́n ó sì lé wọn lé wọn dáàyè kan tó jẹ́ pé wọ́n ó sì pọmọ ọlọ́mọ bọ́mọ ọdún méje kan ni wọ́n pa nígbà kan tí mo sọ̀rọ̀ lórí ẹ̀ alọ́lá padà gbọ́ àpadà gbàbọ̀ àmọ́ ó nídìí tèmi gan tí mo fi jáwọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n fi tẹ ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n fi tẹ̀ síwájú bó ti yẹ kí n tẹ̀ mọ́ torí mo gbọ́ pé àwọn òbí ọmọ náà ti gbowó wọ́n gba bíráìbù wọ́n ta ọmọ wọn wọ́n ṣe ọmọ wọn lófò ní fúnra wọn torí mo gbọ́ pé àwọn òbí ọmọ náà padà sọ pé kí lọ́kàdì jù bẹ́ẹ̀
lẹ́yìn tí wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ owó òbítíbitì owó iyebíye lọ́wọ́ custom officers. Èyí ò kan Ọlọ́run ẹ̀ púpọ̀, wọn ò ní sọ̀rọ̀ púpọ̀ lórí ìyún. Àmọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ kan ń ṣẹlẹ̀ lágbègbè Owode sí Idiroko, mẹ́wàá ń ṣẹlẹ̀ o, ẹ má jẹ́ ń tàn yín. Nínú write-up tẹ́mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè fi síta, àwọn kọ́mẹ́ǹtì tí ń jáde ọ̀pọ̀lọpọ̀ sọ pé káwọn dẹ́rẹ́bà àwọn dẹ́rẹ́fà wọ́n ní káwọn dẹ́rẹ́bà kí wọ́n lọ rèé gba dẹ́rẹ́fà ìlànṣẹ̀ sí wọn. Ẹ dákun ṣe ń tà ń sọnù, ẹ má jẹ́ ń tàn yín. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti da ọ̀pọ̀lọpọ̀ rú. Ẹlòmíì ó sì sọ̀rọ̀ bí ẹni tí ò lọ́pọlọ. Ìdínú tèmi fi máa ń sọ pé orí yẹ̀ṣ ọpọlọ náà. Ẹlòmíì orí rẹ̀ á tóbi báyìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí ó wà ń bẹ̀ kódà kò ní ju síbí ìmùkọ lọ. Ẹ dákun sọ̀rọ̀ dẹ́rẹ́bà là ń sọ. Ẹ jẹ́ ìyànnà náà fún yín. Bẹ́ẹ̀ bá ti kúrò l'Owode tẹ́ ń lọ sí Idiroko bọ́dà àkọ́kọ́ nù ní ṣe mọ̀ bẹ́ẹ̀. Kẹ́ ẹ tó débẹ̀ lójú ọ̀nà ẹ rọ́pọ̀lọpọ̀ checking point tẹ́ ẹ bá sì rí kódà agbára káká ilẹ̀ fi rí àwọn officers láàrin títì, àwọn ajá wọn lẹ́rìí, àwọn tí wọ́n ń pè ní camboy kan dá mi lóhùn, wọ́n padà ṣètò míì tí wọ́n fi gbogbo dítèṣì camboy náà síta. Mo ti ní gbogbo dítèṣì ẹ̀ lọ́wọ́. Ó sọ pé èmi àdìtú Olódùmarè èmi fẹ́ máa smọ́gù àwọn nǹkan kan wọlé ilé mi fi ń sọ̀rọ̀ security. Ojú apá bàtà àṣepàjẹwọ̀n etí ẹ̀ kí làwọn aṣẹ̀ṣẹ̀ fẹ́ máa smọ́gù wọlé. Nígbà tẹ́ ń fìyà jọ ọ̀pọ̀lọpọ̀ mo wá ṣèwádìí ọmọkùnrin ọ̀hún, mo rí i pé cowboy ni àwọn ajá wọn nu, àwọn immigration officers ní cowboy, àwọn agbófinró ọlọ́pàá wa lágbègbè ọ̀hún wọ́n ní cowboy, bẹ́ẹ̀ náà ń làwọn custom officers wọ́n ní cowboy tiwọn, kódà àwọn sójà ní cowboy tiwọn bẹ́ẹ̀. Ara wọn lọ sọ̀rọ̀ ọ̀hún. Nígbà mo wọ profile ẹ̀ mo rí i pé bóyá 1912 ló pé ọjọ́ bí ẹ̀ ó fi wrong information ṣe wọ́n padà jáde fún. Ẹ wá má jẹ́ ń tàn yín. Àwọn ọmọ Benin Republic, àwọn ọmọ Kotonu, wọ́n ó lọ ṣiṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n wà máa padà bọ̀, wọ́n fẹ́ lọ rèé mú ṣéǹjì díẹ̀ tí wọ́n ní lọ́wọ́ tí wọ́n ṣe, wọ́n fẹ́ lọ rèé mú fún ìyàwó àtọmọ wọn ní Benin Republic. Bóyá jàṣẹ́ ni wọ́n wà ní àbí wọ́n wà ní Kotonu níyàwó àtọmọ wọn, wọ́n ṣàlè lọ rèé bá wọn níparí oṣù láti lọ rèé fún wọn lówó oúnjẹ wọn. Nígbà wọn bá ń lọ, àwọn immigration officers tàbáwọn agbófinró wọn ó sì dá wọn dúró lójú ọ̀nà, wọn ó sì dá wọn bọ́lẹ̀ nínú ọkọ̀ tí wọ́n bá wọ̀ láti Owode sí Idiroko bọ́dà. Wọn ó sì gba gbogbo owó tí wọ́n ní lọ́wọ́. Kódà wọ́n máa ń tọwọ́ bọ̀ wọ́n lápò, ó ṣojú èmi kò rò. Wọ́n ó tọwọ́ bọ̀ wọ́n lápò, wọ́n ó sì kó gbogbo owó tí wọ́n ní. Wọ́n wà fún wọn ní 1000 naira pé kí wọ́n fi wọkọ̀ dé bọ́dà kí wọ́n cross sí country wọn. Ẹ dákun sọ yẹ kó rí bẹ́ẹ̀. Ìta ń sọ rèé o, tẹ ní ká borí wá kẹgẹ. Olódùmarè ọba yóò dá fún gbogbo yín. Ẹ dákun àwọn agbófinró kan bẹ tí wọ́n ń ṣiṣẹ́ táwọn ọ̀gá wọn ò fi rán wọn. Mo ní fọ́nrán agbófinró kan tí ń terrorize agbègbè ọ̀hún, wọn ò tí ì fẹ́ fi síta ni. Torí bí n bá fi síta ó lè gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin bó bá sì gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ kò ní gbàgbé láéláé. Dédé wọ ẹni ẹlẹ́ni ṣoṣù ẹ sì já bọ́lẹ̀ nínú ọkọ̀, ẹ sì tọwọ́ bọ̀ lápò, ẹ sì mọ orí fóònù ẹ̀ kí ló ní lọ́wọ́. Nítorí pé lẹ́yìn òǹjọ́ mọ Benin Republic, ẹ dákun sọmọ Benin Republic tó jẹ́ sí ò yẹ kó gbélé ayé ni. Ṣáwa orílẹ̀-èdè Nàìjíríà ò lọ sórílẹ̀-èdè míì nígbà tẹ́ ẹ̀ jáde, wọ́n padà ṣètò tó jẹ́ pé wọ́n sọ mẹ́wàá nípa gbogbo yín. Ẹ wà mọ́ sọpádì tú Olódùmarè kọ́ lọ rè wá ṣẹ̀ṣẹ̀. Kódà wọ́n gbọ́pọ̀lọpọ̀ yín ṣiṣẹ́, wọ́n sì ṣe sálárì yín. Mo ní sórílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni mo sì ń tan táàsì mi, mo rẹ́jísà business name mi. Bẹ́ẹ̀ náà ni ní Benin Republic àtàwọn orílẹ̀-èdè míì tí wọn ò ní dákọ lásìkò yìí. Ẹ wá orí yẹ̀ṣ ọpọlọ náà ẹni gbogbo yín ẹ má jẹ́ ń tàn yín.
ẹ kàn ń sọ̀rọ̀ ní mọ̀jú kẹ́kẹ́rù kúrọ̀ṣì bọ́dà lọ. Nígbà tó bá wù yín lẹ́lọ sórí omi kan lẹ́lọ sọ pé yín náà ti ní ọ̀nà tó jáde sí Benin Republic mọ̀ kọjá bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín ò ní rọ́wọ́ mú lọ sẹ́nu mọ́ lágbègbè Ìpókíà local government tó fi kan ẹ̀yìn kábíyèsí kan ẹni tó Olódùmarè ọba bá ṣe fún tó bá ṣe fún àdìtú Olódùmarè tó rìn tòmí lọ́wọ́ ó fòótọ́ ọ̀rọ̀ ni ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Àmẹ́ni tí ọba fòótọ́ ọ̀rọ̀ yóò avoid èmi àdìtú Olódùmarè ẹ mọ̀ jẹ́ ń tàn yín. N ò tí ì ṣetán lórí ọ̀rọ̀ yín ẹ jẹ́ kábíyèsí kò ní mọ́ jáde fún yín wọ́n gbé yín síta ẹ̀yin n bá sì ti gbé yín síta àwọn onílẹ̀ ó sì bá ayẹyẹ jẹ́ ẹ padà kúrò lórí àpèrè tẹ wà ní èmi àdìtú Olódùmarè mọ̀ṣọ́ bẹ́ẹ̀ ẹyẹ méjì tí ò gbọ́dọ̀ bá wọn jáṣà láyéláyé fún àbàdà ẹ̀yin ọlọ́pàá àbí kí n pè yín lágbófinró ni tẹ́ wà lágbègbè Owode Idiroko ojú apá bàtà apá jẹun etí yín ẹ wàá máwọn ọmọ Benin Republic ẹ wàá kówó lápò wọn ẹ jà wọn bọ́lẹ̀ ẹ gbé wọn lọ sẹ́yìn igi wọn ò ní rí tẹ́ ń ṣe fún wọn ẹ kówó tó yẹ kí wọ́n lọ rèé fi tọ́jú aya àtàwọn ọmọ wọn ẹ kó lápò wọn ẹ wàá fún wọn ní 1,000 naira kí wọ́n fi wọkọ̀ dé bọ́dà ẹ dákun ṣé nǹkan gidi lẹ́ ń ṣe wọn àì ṣe bẹ́ẹ̀ fáwa lórílẹ̀‐èdè tá a wà ẹ̀yin àdìtú wà ní Ghana ó wà ní Benin Republic ó wà ní Ivory Coast ó wà ní Togo ó wà ní Burkina Faso ó sì wà ní Kenya lásìkò yìí náà wọn ṣe bẹ́ẹ̀ fáwa bí wọ́n bá gbowó lójú ọ̀nà yìí yàtọ̀ sí pé kẹ́ dá àwọn èèyàn tó kẹ́ sì máa kówó lápò wọn Olódùmarè ọba ó sì bí yín léèrè tẹ̀bí tara tilétilé tẹ̀ àtọmọ ẹ má jẹ́ ń tàn yín gbogbo tẹ̀ ń ṣe orí àwọn àrọ́mọdọ́mọ yìí ni ó padà sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan ẹ̀ ń ṣe fún wọn ẹ wò ó látòwódé títí lọ dédé Ìrókò àwọn àgọ́ ṣàṣà rìn bẹ́ẹ̀ ìbátẹ́fi rìn bẹ́ẹ̀ Ìdíròkò rìn bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni oríṣiríṣi ìlú onírìn lọ́nà náà ẹ wàá padà dá wọn dúró ẹ̀ mọ́ béèrè lọ́wọ́ wọn pé ọmọ bó ni yín wọn ó sì sọ bí tí wọ́n ti wá ẹ̀yìn bí wọ́n bá lẹ́rù ní ọkọ̀ ẹ padà gbowó lọ́wọ́ wọn ni ẹ wà àwọn ìyá tí wọ́n ń lọ sí ìgbèríko tí ń bẹ lọ́nà Owódé tí wọ́n lọ ń ra tìmọ́tì bí wọ́n bá ń lọ bẹ́ẹ̀ bá rátà àti tìmọ́tì lẹ́yìn búùtù ọkọ̀ ẹ padà níta lónìí bí wọ́n bá láwọn làwọn ní ẹ padà gbowó lọ́wọ́ wọn náà ni nígbà tí wọ́n rátà 15,000 naira tẹ́ gba 5,000 naira lọ́wọ́ wọn ẹ dákun èrè ló ni wọ́n fẹ́ jẹ lórí ẹ̀ Olódùmarè ọba bí gbogbo yín léèrè wò mo fẹ́ léyìí ṣe ìfáàrà ni o mo ń padà bọ̀ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹ̀yin agbófinró ẹ̀jọ̀ ọlọ́pàá ẹ̀yin immigration officers ẹ̀yin custom officers tẹ́ wà lówódé Ìdiròkò mo ti bèrè ètò pẹ̀lú yín nù ni àwọn ajá yín ni wọ́n ń dá mi lóhùn ní social media èmi ò ní nǹkan kan bá wọn sọ ẹ̀yin jẹ́ jọ́gà wọn gangan tẹ́ ẹ̀ rán wọn ṣẹ́tẹ́ ṣe kùn gbẹ̀lú bí kun olórí burúkú gbogbo yín mo dé tán sí yín lọ́rùn ni èmi àdìtú Olódùmarè ẹ wò mí dáadáa kẹ́ tún mi wò ayé yín ti bàjẹ́ ẹ mọ̀ ni o Olódùmarè ọba ti lagi mọ́ gbogbo yín lórí ọpọlọ yín sì ti dàrú ó ti dọ́bà mo ti dé sí yín lọ́rùn nínú ètò mi tí ń bọ̀ wọ́n fi fọ́nrán yín síta ẹ má jẹ́ ń tàn yín mo ń wò yín ràn tẹ́lẹ̀ ni ẹ wà á mọ́ ọlọ́kadà ẹ mọ iye ọlọ́kadà tẹ́ ẹ ti pa ẹ fẹ́ lómi igi lórí yóò sì padà lọ larí mọ́ sìmẹ́ǹtì yóò sì kú ẹ ti ṣiṣẹ́ o mo ti dé tán sí yín lọ́rùn lọ́nà ẹ lólùfẹ́ mi àdìtú Olódùmarè.